kú iṣẹ́ òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Jídé Moronfolu oníròyìn ẹ gbọ́ ìròyìn náà. Àjọ elétò ìdìbò INEC ní ìpínlẹ̀ Ọ̀ṣun sọ wípé àwọn ti ṣetán fún ìdìbò gómìnà tí ó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Ìyábọ̀dé Ọlọ́runṣọlá ń dúró ní ọ́fíìsì àjọ elétò ìdìbò INEC ní Òṣogbo láti sọ síwájú fún wa. Ọjà ìdókòwò ní Nàìjíríà ń ṣe àfihàn ìgbéléwọ̀n ìyípòpadà gẹ́gẹ́ bí adarí gbogbogbò àjọ SEC dókítà Ẹ̀mọ́mọ́tínì Àgámà tí ó ń sọ wípé gbígbé jáde àwọn àtúnṣe jẹ́ lájorí àwọn àbáyọrí tí ó ṣe fojú rí. Mímú gbígbòòrò bá àwọn àǹfààní fún àwọn ilé-iṣẹ́, fífún lókun àwọn àjọ àti ìdúróṣinṣin gbèsè. Eléyìí ni ó ṣe àkíyèsí rẹ̀ wípé gẹ́gẹ́ bí àkóyawọ́ ẹ̀rọ ìgbàlódé, agbára inú àti ọgbọ́n àtinúdá. Sísọ agbára ọkàn lé ti ìfìdímúlẹ̀ àwọn agbófinró ti jẹ́ dandan fún ìgbésẹ̀ akin fún àṣeyọrí iṣẹ́ tí ó mókun ju àṣàyàn èrò. Ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ ojú pópó Shehu Muhammed sọ eléyìí di mímọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò lórí fífaradà wàhálà àti wíwà lálàáfíà nípa ríro kàn fún àwọn agbófinró ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú fún gbogbo ẹgbẹ́ òṣèlú tí ó fi orúkọ sílẹ̀ ní orílẹ̀-èdè yìí ti pe àwọn tí ọ̀rọ̀ kàn ní ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 gbọ́dọ̀ lọ ní ìrọ̀wọ́rọsẹ̀. Eléyìí wà látàrí ìgbìmọ̀ aláṣẹ láti fọ̀rọ̀jẹ̀wọ̀ lórí ètò òṣèlú ní ìpínlẹ̀ náà síwájú ìdìbò. Ẹ̀yin ará, wọ́n gba ìròyìn ta ní fún yín láṣẹ lẹ́nu. Ẹ pàdé wa lọ́la nípò oore ọ̀fẹ́ Olúwa kó tó dìgbà náà ká sùn re o.